náà mo pè é ní ẹkún òru. Kí ni mo ti pè é? Ẹkún òru. Bukau leil. Ẹkún òru. Àmọ́ a sì ń bọ̀ níbi ogun tá a fẹ́ fún wa. Mo kọ́kọ́ fẹ́ lọ sínú ìtàn yìí ná kí n tó wá jáde ń bẹ̀ wá síbi ogun náà. Máa ṣàdéhùn pé ogun tá a fẹ́ fún ẹ lálẹ́ yìí wàá lò. Àdéhùn ni o. Tí ẹ bá sì ṣàdéhùn tí ò bá mú iṣẹ́ ó kó kọlọ́hún. Ṣàdéhùn pé ogun tó fẹ́ gbọ́ lálẹ́ yìí wàá lò. Bọ́n bá ti ní kó o lò gan ló ti lò. Ìtàn náà wàrúwíyá nàbàdàlá yàrá la umana ìstàwùdá ubadul muluki jawharatan nafisatan fawadọ adalkal aminu fi mawdi fi bayti fazafara bi aibunun la usogirun. Bàbá kan ní bàbá yìí ọba ìlú wọn ọba náà fẹ́ràn rẹ̀ púpọ̀. Ọba yẹn sì trust rẹ̀ ó nígbàgbọ́ sí i ó nífẹ̀ẹ́ mi tán sí i ó gbàgbọ́ wípé ní bàbá yìí kì í ṣẹni tí máa jàǹbá ó jẹ́ oníwọléwọ̀de pẹ̀lú ọba ìlú wọn. Ní ọba náà wá dijọ́ kan ọba yìí wá mú òkúta olówó iyebíye kan tá à ń pè ní precious stone, a very valuable stone. Ó wá pe arákùnrin yìí pé tó bá ń tọ́jú kínní ìfẹ́ kó ráre bá ń tọ́jú rẹ̀ sọ́dọ̀ èèrà ògbọ́lọ́rin. Ẹ mọ̀ pé ẹni tá a bá nífẹ̀ẹ́ mi tán sí tá a trọ́ọ̀sì tán pátápátá ńlá máa fi irú iṣẹ́ bẹ́ẹ̀ rán. Ó wá mú fún un tán bàbá yìí wá mú òkúta olówó iyebíye náà ó mú un lọlé. Gbà tó mú délé ó wá tọ́jú rẹ̀ sínú wọ́dúrópù rẹ̀. Òkúta yìí ń bẹ ń bẹ. Ó wá dijọ́ kan bàbá yìí ti jáde lọ. Ìkan nínú àwọn ọmọkùnrin rẹ̀ òun jẹ́ ọmọ tí máa túlé pọ̀ ló bá ń túlé nínú ilé ńjọ́ kan ló bá ọwọ́ rẹ̀ bá lọ́ọ́ ṣe déédéé òkúta yìí òun òkú sì máa ń tó jẹ́ kò mọ̀ bí ó wúlò kò mọ̀ bí ó wúlò. Fàdọ̀rábà àbí ajarin ló bá lọ́ọ́ mú ọmọ lọ ló bá là á mọ́ precious stone yìí gbà fankásara ti arbaha filakin ní òkúta olówó iyebíye yìí ló bá fọ́ nígbà tí ó fọ́ lẹ́ẹ̀kan náà báyìí ló bá fọ́ sọ́nà mẹ́rin. Ó fọ́ sọ́nà mẹ́rin. Ibi kíní yìí fọ́ yìí ni bàbá tí wọ́n fún ní kíní lòun bá ń bọ̀ láti ibi tó lọ fàdákàlà ló bá wọlé. Bó ti wọlé báyìí ó kọ̀ wọlé ni kíre òkúta tí kábíyèsí ní kóhun tọ́jú ni wọ́n ti rún yìí. Ló bá ṣá ení èjì ẹ̀ta ẹ̀rin. Ìbànújẹ́ wá bá bàbá yìí bá ń sunkún pé bóun lòun ti fẹ́ ṣe kábíyèsí ó pa òun torí pé òun mẹ́fàlù òkúta náà. Kábíyèsí ó pa òun nǹkan ṣe òun ọ̀fọ̀ ṣe òun ìbànújẹ́ rèé kí lòun ti fẹ́ ṣe. Fàázímà alàlà àrábì ó wá rò títí pé kò sí ṣíṣe kò sáìṣe àfi kóhun ó sákò ń lù kóhun ó fi lúlẹ̀. Àdánwò ó máa ṣẹlẹ̀ sí yẹn jọ míì tí yẹn ó máa gbàdúrà kílẹ̀ má mọ́. Ya Rasulullah ọlọ́run sàtíà náà fi sọ pé máa fi iná wá olúwa máa fi iná wá olúwa bí lálá àdánwò lọ́wọ́ ẹ ló wà máa fi iná wá olúwa máa fi iná wá olúwa máa fi iná wá olúwa bí lálá àdánwò lọ́wọ́ ẹ ló wà máa fi iná wá olúwa. Yóò wá dàbí ẹni pé òru ń sáré yóò wá dàbí ẹni pé òru ń yá àdánwò á wá dàbí ẹni wípé kílẹ̀ máa mọ̀ pé ọlọ́run ilẹ̀ yìí ó máa wá aago pé ilẹ̀ yìí mà tún fẹ́ mọ́. Ya Rasulullah. Bàbá yìí wá pinnu pé òun ó sákò ń lu ni ló bá mú àwọn nǹkan díẹ̀ ni ó bá bẹ̀rẹ̀ ìrìn àjò òru rẹ̀. Wọ́n ní
wọ́n ní ẹni abíire kì í ṣe kíni ìjàkùmọ̀ kì í rìn dé ọ̀sán ẹni abíire kì í rìn dé òru tádánwò bá dé yìí ó rìn dé òru o. fàlàkì haúṣàsùn ibi títí wọ́n ń lọ láàrin àjìnnì ló wá pàdé arákùnrin kan fàkọ́lẹ̀ lẹ́wù aráka màsúnẹ́n tí wọ́n ń sọ fún un pé bàbá bó lẹ̀ ń lọ láàrin àsìkò yìí tẹkuntẹkun kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé kí ni tó dé tẹ̀ ń lọ láàrin òru báyìí tẹkuntẹkun fàdàkàrà làwù kí sọtàwù ní bàbá yìí bá kó ó wí ó kó ó rò ó ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ fún àjòjì tó pàdé láàrin òru yìí wà máa sọ ọba wúmínà díìkì wàlàkọ́ọ̀fì ó wá sọ fún un pé tó ìnira ni àfi kó wọn sákò ń lulẹ̀ rọ rẹ̀ arákùnrin tó pàdé láàrin orí alimẹ̀ ula abuyata ó wá sọ fún un pé tó má wàá sá lọ má sákò ń lù máa fi orin mẹ́rin kan sí ẹ lẹ́nu orin mẹ́rin náà máa dá arin náà lọlé padà sílé àmọ́ orin yìí ni kó máa kọrin lọlé kí wàá lórin náà ó ní fàákàm wàkàmúlìláì min lùtìfín kàfíyìn. wàkàmúlìláì min lùtìfín kàfíyìn. yàdíkù kàfáwù ànfàmì zakiyi. yàdíkù kàfáwù ànfàmì zakiyi. wàkàmú yusirin àtà mímúbàdì usirin. wàkàmú yusirin àtà mímúbàdì usirin. wàfàrájà kùrbàtàl kọlìbù ṣàjì. وفرج كربة القلب شجي. وكم أمر تساء به صباحا. وكم أمر تساء به صباحا. وتأتيك المسرة بالعشي. وتأتيك المسرة بالعشي. إذا ضاقت بك الأحوال يوما. إذا ضاقت بك الأحوال يوما. فاسق بالوعيد فرد العلي. فاسق بالوعيد فرد العلي. wọ́n sọ fún pé orin yìí mẹ́rin ni ọ̀pá mẹ́rin náà ni máa wí lọlé tó bá délé náà má dákẹ́ máa wí sọ máa wí lẹ́nu pé kàmúlíláì min lùtífín kàfíyìn sọ pé àìmọye àánú tíyàn ò lérò kàn débẹ̀ láyé tọ́lọ́hún sì ní lọ́dọ̀ yẹ̀dí kò kàfáwù àwọn fáàmì zẹ̀kì kò sí bíyàn tí lọ́lọ́hún jẹ́ ọ̀jọ̀gbọ́n tó kò lè ronú débẹ̀ láyéláyé pé ọlọ́run lè nírú àánú bẹ́ẹ̀ lọ́dọ̀. wákàmú yusirin àtà mi ń bá di yusirin. mélòó gbà tíyàn ó ti ròyìn pé ilẹ̀ ti fún kò sọ́nà mọ́ ògiri ní gbogbo wájú àtẹ̀yìn àtọ̀gbẹ́ àtòsí kò síbi àbájámọ́. wọ́n fa òun ọjà kú ibàtà kọ̀líbù ṣẹ́gi. tó sì jẹ́ wípé ní láàrin kádìjú kàlà wọn a sì dá ògiri náà lù pé ọ̀nà rẹ̀ ó yá gbàbẹ̀ kọjá. wákẹ́m. mélòó gbà tí yìnyín ó fi ìbànújẹ́ máa ṣe àárọ̀ ọjọ́ wàtá tí kàlmẹ́sára tó bí àṣìyí àmọ́ kó tó di ìrọ̀lẹ́ máa lẹ́ ìdùnnú ó sì wọlé dé pé kókókó àgọ́ nílé o ẹ ǹlẹ́ nílé yìí o èmi ìdùnnú mo dé ẹ ṣílẹ̀kùn mo fẹ́ wọlé. àwa lùyàwó máa fásikì bíl wà èdè fàrẹ́dẹ̀lẹ̀ àlẹ́. ìgbàkigbà tí gbogbo ẹ bá wá dí kankan
tó ti rò pé kò sọ́nà àbájá mọ́ kò sọ́nà àbáyọ mọ́. nǹkan kan wà má jùúlẹ̀ okùn ni nẹ́tíwọ́ọ̀kì ni láìláì ní má jùúlẹ̀ kí ni láì náà wá ìdílé fárẹ́dẹ̀lá àlíyọ̀ ọba kan bẹ tíyẹn máa ń so mú láṣọ. bó o dé Amẹ́ríkà òun lọ bá ń bẹ̀, bó o dé Europe òun lọ bá ń bẹ̀, bó o dé Yugoslavia òun lọ bá ń bẹ̀, láfíríkà òun lọ bá ń bẹ̀, bó o dé Bangladesh òun lọ bá ń bẹ̀, délẹ̀ Lárúbáwá òun lọ bá ń bẹ̀, bó o dé nu Morocco òun lọ bá ń bẹ̀. kì í láṣọ mú má jẹ́ o lọ Faridẹ̀lá àlí òun nìkan náà ni. ó wá ń kọrin yìí wàkúl ó wá sọ fún mi pé kàríríyá máa wí láwìí tún wí tí lè mọ́. Falfaraju ya tí kà tó o bá yé wí gbólóhùn ni ìdùnnú ó wà á kanlẹ̀kùn rẹ kílẹ̀ tó mọ́. Minallahi tabaraka wa ta'ala ọlọ́run ni ó fi ránṣẹ́ o. Fàfàlà máa mara wúbi bàbá yìí wá bẹ̀rẹ̀ sí ní wí gbólóhùn yìí ó wí ń wí. Fàbínàmà huwa kadhalika láàrin ìgbà tí wọ́n ń wí gbólóhùn yìí. Ìdá bí Rasulil Maliki kọ́díjà àhàwù ní bá ń gbọ́ kó lẹ́nu ọ̀nà lé rẹ̀ ní kílẹ̀ tó mọ́ ní òkùnkùn òru ẹnìkan wá kanlẹ̀kùn ta ni ìgbà tó rí onítọ̀hún ó rọ̀pá àṣẹ pẹ̀lú rẹ̀ pé ó ń ṣe ọba rẹ̀ wàhálà dé ó ti ń tọ̀ sára. èrò rẹ̀ ni pé bóyá òkúta ni kábíyèsí fẹ́ sọ pé kí wọ́n wá gbà lọ́wọ́ òun. wà kọ́ ọ̀làlàwù àlejò ó ń sọ ọba náà wá ń wí fún un pé inna sariyatal maliki adatala awa jahun ìkan nínú àwọn ìyàwó ọba inú rún láti ọ̀sán nínú ti ń rún. Wàkọ́lẹ̀ lèwu kàmẹ́wù rídáwà ìhà wọ́n pe àwọn tí wọ́n mọ ògùn onírúurú gbogbo ògùn onírúurú tí ń bẹ lọ́dọ̀ kálukú ni wọ́n ti lòkó lọ. ọba wa ránṣẹ́ pé àwọn tó mọ yẹ̀pẹ̀ tẹ̀ dáadáa àwọn hùlẹ̀mẹ́wù lùkàmẹ́wù àwọn ọ̀jọ̀gbọ́n nínú àfa wọ́n wá da Rámúlù wọ́n da yanrìn rú wọ́n dàrú lójú báyìí wọ́n wá bi Rámúlù léèrè ó wá gbé jáde fún wọn pé tukasiru jawharatan arba'a filakin ẹ lọ wá òkúta olówó iyebíye ẹ wá àwọn tí wọ́n mọ nǹkan ṣe dáadáa tí wọ́n ẹ́xpáàtì ẹni kí wọ́n ó fọ́ òkúta náà sọ́nà mẹ́rin kò gbọ́dọ̀ dín kò sì gbọ́dọ̀ lé wàtútìráwù fíìmà in wàtẹ́sọ̀ràbùwù ẹ wá kó ẹ̀rún mẹ́rẹ̀ẹ̀rin òkúta olówó iyebíye náà ẹ dà sínú omi tó bá ti ṣe díẹ̀ ẹ wá ṣẹ́ omi náà kúrò ẹ gbé fún arábìnrin náà kó mu nígbà tí ó bá fi di ìṣẹ́jú kan sí kejì ara rẹ̀ gbọ́dọ̀ yá. Allahu akbar. wal maliku yaqulu laka kábíyèsí wa ní kí n sọ fún ọ nsúrí sọ́ọ̀nì àrífàn wọ́n ní kó lọ wá ẹni tó mọṣẹ́ dáadáa. òun náà ni wọ́n tún gbé fún. iyekíye tí ó bá gbà yukasiru al-jawharata allati indaka arba'a filakin la tazidu wala tankusu ní kí òkúta olówó iyebíye tí kábíyèsí tọ́jú sí ọ lọ́wọ́ sọ pé kó là á sọ́nà mẹ́rin kò gbọ́dọ̀ dín ní mẹ́rin kò sì gbọ́dọ̀ lé wàá kéde alẹ́ yìí sọ fún tẹ́ẹ̀mọ́ létí akéde alẹ́ yìí tẹ́ẹ̀mọ́ létí dáadáa kábíyèsí sọ pé kò gbọ́dọ̀ dín ní mẹ́rin kò sì gbọ́dọ̀ lé ọwọ́ kan tó bá gbé lé báyìí mẹ́rin gẹ́gẹ́ náà ló gbọ́dọ̀ mú wá. fàkọọlẹ̀ samu ànúwàtọ́ à ńgbà tó wá gbọ́ bẹ́ẹ̀ ní tó wí fún oníṣẹ́ ọba náà ní pé tó ẹ bá ń ké kábíyèsí pé láìpẹ́ a kò dé ẹni mo ti gbọ́. Allahu akbar. wọ́n ń farajà ánìwòlò kárbù lẹ́sẹ̀kẹsẹ̀ atẹ́gùn ìdùnnú wá fẹ́ lu arákùnrin yìí pé àṣebọ́lọ́hun ti tó rè wàdà bá ánìwòlò káwọ́fù wọ̀lá àm wọ́n amídàlá ta'ala wa ṣàkàràwù ní bá bẹ̀rẹ̀ sí ní yíra ní yíká ọ̀tún
ìyìn ká òsì ìyìn ra bàbà ńlẹ̀ ìyìn forí kanlẹ̀ kò mọ̀ bí rùkú ni kò wọ́n rùkú ni bí forí kanlẹ̀ ni kò wọ́n forí kanlẹ̀ ni nísà ń dúpẹ́ mẹ́sàn-án mẹ́wàá ní ń kí ọlọ́run ọlọ́run ó ṣe ṣàtìyà ó ṣe. ìsàdọ́kọ̀ jìbì kàlẹ́ wà lóyà ó máa fọ́sìkì bí wà ìdí. fárídì àlẹ́ fàṣẹkẹ́bẹ̀lẹ̀ wà èdè fárídẹ̀lẹ̀ àlẹ́. túmọ̀ ó wá rárá dúró díẹ̀ kílẹ̀ mọ́. fàámàlà tìlkàlì fìlàkàlà àrùbá ìlàlẹ̀ malik ó wá kó àwọn ìrun òkúta mẹ́rẹ̀ẹ̀rin náà ó kó sínú àpò kan ní bá ń kó lọ sọ́dọ̀ ọba. wọ́n wá kó o débẹ̀ wọ́n ṣe bí wọ́n ti ní wọn ó ṣe wọ́n lò bí wọ́n ti ní wọn ó lò lára arábìnrin náà bá yá. Allahu akbar. fàání ọmọ àlẹ́ yìí wà á sàn àlẹ́ yìí ní kábíyèsí wá pépé wá ń bí a sì rán wọn ṣe òsì mọ́ṣẹ́ jẹ́ máa kó iye tó bá ń wọ̀n nu owó tó ń bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ tó bá lè kó gbogbo ẹ̀ máa kó máa kó. Allahu akbar. fàádàbẹ̀lẹ̀já yíṣẹ́ ti màsírúrà wọ́n ń lọlé towótowó tọ́látọ́lá tí ìdùnnú tí ìdùnnú. ó ti rò pé ọlọ́run ò lè tún ayé rẹ̀ ṣe mọ́. ó ti rò yí pé ọlọ́run ti lẹ nípa ọ̀rọ̀ rẹ̀. síkìbìlì wáyédèlè fárídèlè àlìyí di òpó ọlọ́run mú. ọba tó fi ẹ̀rín sí arákùnrin nì lẹ́nu kílẹ̀ tó mọ́ ó lè ṣe tìẹ náà. oògùn tí mo wá ní mo fẹ́ fún wa gangan mo wá fẹ́ lọ sínú suratu Hud Quran chapter 11 verse 69 láti gbé títí dé 73 báńkà tamad. A'udhu billahi minash shaitani. Hey there. Subscribe to my channel and also press this bell icon.